lóòótọ́ ni Tinubu sọ ìdáríjì Mariam Sanda tó pa ọkọ rẹ̀ di ẹ̀wọ̀n ọdún 12. àlàyé rẹ̀ lórí ẹ̀ wá gbọ́ o. nígbà tí ìròyìn jáde lọ́jọ́rú pé ààrẹ Bọ́lá Tinubu ti ṣe àtúnṣe sí ìdájọ́ àwọn èèyàn tó ń jìyà òfin tó kéde àforíjì fún tẹ́lẹ̀, ohun tó kọ́kọ́ gbòde ni pé wọ́n ti yọ orúkọ Mariam Sanda, obìnrin tó gún ọkọ rẹ̀ pa lọ́dún 2017, kúrò lára àwọn tí yóò rí àánú gbà o. ìròyìn náà sọ pé àtẹ̀jáde tuntun tí Báyọ̀ Ọ̀nànúgà, olùgbaninímọ̀ràn sí Tinubu lórí ètò ìròyìn fi síta, ti yọ orúkọ Mariam àti àwọn ọ̀daràn tí ẹ̀ṣẹ̀ wọn le gan-an kúrò nínú àwọn tí yóò rí ìdáríjì gbà. èyí ló mú ọ̀pọ̀ èèyàn máa rò pé ìdájọ́ ikú tí kò tún dá fún obìnrin náà ní 2020 yóò padà ṣẹ lórí rẹ̀ nìyẹn o. ṣùgbọ́n nígbà tí yóò fi di ọwọ́ alẹ́ tí àfikún orúkọ tó jáde wá láti ọ́fíìsì ààrẹ, ọ̀rọ̀ náà mà yí padà. ìwé orúkọ tuntun tó jáde ṣàfihàn orúkọ Mariam Sanda gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tí ìjọba dèjìyà ẹ̀ṣẹ̀ wọn kù, kì í ṣe pé wọn yóò parẹ́. ọwọ́ ìsàlẹ̀ pẹ̀pẹ̀ ni orúkọ náà wà nínú àtẹ̀jáde orúkọ tuntun tí ìjọba fi léde. lòdì sí bí ọ̀pọ̀ èèyàn ṣe ti rò pé Mariam Sanda ti pàdánù àǹfààní náà nígbà tí orúkọ rẹ̀ kò tí ì jáde lákọ̀ọ́kọ́, tí wọ́n rò pé ikú ni èyí túmọ̀ sí fún obìnrin náà. iléeṣẹ́ ààrẹ ṣàlàyé pé kì í ṣe ìdájọ́ ikú o. ẹ̀wọ̀n ọdún 12 ni ààrẹ sọ ìjìyà Mariam dà dípò ìdájọ́ ikú tàbí àìrí ìdáríjì gbà rárá tó kọ́kọ́ jáde. ẹ ó rántí pé ṣáájú ni ààrẹ Tinubu ti kéde pé òun dá Sanda tó gún ọkọ rẹ̀ lọ́bẹ pa sílẹ̀ lẹ́yìn ọdún 6 tó ti wà lẹ́wọ̀n. bákan náà ni ààrẹ kéde orúkọ àwọn èèyàn mìíràn tí wọ́n ń jìyà ìdájọ́ lọ́wọ́, pẹ̀lú àwọn míín tó tilẹ̀ ti kú tipẹ́ bíi Ebert Macaulay tí Tinubu ní òun mú ojú kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. ṣùgbọ́n ẹni tí ẹnu kàn jù lórí ìdáríjì ẹ̀ṣẹ̀ rẹ̀ ni Mariam Sanda. kálukú ló sọ pé obìnrin náà kò jẹ́ lẹ́ni tó yẹ kí ìjọba dáríjì rárá o, nítorí pé ọkọ tó fẹ́ tó bímọ 2 fún ló gún pa ní 2017. bákan náà ni àwọn èèyàn tí ẹ̀sùn wọn le púpọ̀ bíi apààyàn, àwọn tó gbé oògùn olóró, àwọn tó ń kó ọmọ ọlọ́mọ ṣòwò ẹrú, àwọn awakùsà lọ́nà àìtọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí ẹnikẹ́ni kò lérò pé wọ́n lè gba ìtúsílẹ̀ rí àánú gbà nínú ìkéde àkọ́kọ́ tí Tinubu ṣe. èyí di ariwo káàkiri ìgboro ayé. àbájáde ariwo àti kíkorò ojú sí ìgbésẹ̀ náà ló bí àtúnṣe tuntun yìí o. nígbà tó ń ṣàlàyé nípa àtúnṣe orúkọ tuntun náà, Báyọ̀ Ọ̀nànúgà sọ pé ó ṣe pàtàkì púpọ̀ o. olùgbà ààrẹ nímọ̀ràn lórí ìròyìn náà ṣàlàyé pé lẹ́yìn ìpàdé pẹ̀lú àwọn ìgbìmọ̀ ìpínlẹ̀ àti ìfilọ̀ àwùjọ ni ìgbésẹ̀ yìí fi wáyé o. ó fi kún un pé ó tún jẹ́ ọ̀nà kan láti fi hàn pé ìdájọ́ òdodo wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀nànúgà ní bí ìjọba ṣe ní kí Mariam ṣẹ̀wọ̀n ọdún 12 yìí wáyé láti ara àánú àti bí obìnrin náà ṣe ti yí padà sí dáadáa lọ́gbà ẹ̀wọ̀n. ó ní tí àwọn ọmọ méjèèjì tó bí fún ọkọ rẹ̀ náà wà lára ohun tí ìjọba wò tí wọ́n fi dín ìjìyà rẹ̀ kù kó lè bá ṣe ìyá ọmọ rẹ̀ lọ́jọ́ kan. ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ Kànnì Jígí Alára, ẹ máa pín ká, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Jígí Alára, Jígí Alára, ìkànnì ìlú mọ̀ọ́dúndún wá sẹ́. ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. ètò tó fún mi lóye, ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. ìkànnì Jígí
ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.